Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá sétí ìgbọ́-yín láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24. Àwọn àgbà bọ̀ wọ́n ní bó bá pẹ́ ta ti ń dá obì, ọjọ́ kan la máa yan án. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló rí pẹ̀lú ọ̀rọ̀ tó jáde lẹ́nu olórí orílẹ̀-èdè yìí, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, pé gbogbo ìlàkàkà lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ti dé èbúté ayọ̀. Ó ní láìpẹ́ yìí làwọn ọmọ Nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí ní jẹ ìgbádùn àìlópin. Níbi ètò ìbúra fún gómìnà tuntun nípínlẹ̀ Edo, Ọ̀gbẹ́ni Monday Okpebholo, ní Ààrẹ Tinubu ti sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ 12 oṣù kọkànlá ọdún yìí. Igbákejì ààrẹ Kashim Shettima tó gbẹnu Ààrẹ Tinubu sọ̀rọ̀ níbi ètò pàtàkì ọ̀hún sọ pé pẹ̀lú báwọn èèyàn ìpínlẹ̀ Edo ṣe ti yan ẹni bí ọkàn wọn sí ipò gómìnà ìpínlẹ̀ náà, ó dájú pé gbogbo nǹkan yóò máa lọ déédéé láàrin ìlú náà báyìí. Gẹ́gẹ́ bó ṣe wí, Ààrẹ Tinubu ní kí n kí yín kú oríire fún bẹ́ẹ̀ ṣe yan ẹni bí ọkàn yín sípò gómìnà ìpínlẹ̀ Edo. Kò sí àní-àní níbẹ̀, ìgbésẹ̀ gidi lẹ gbé yìí, ọjọ́ iwájú ìpínlẹ̀ yìí sì dáa gidi ni. Fún ti orílẹ̀-èdè Nàìjíríà wa, àkókò ìlàkàkà nípa ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ti dé èbúté ayọ̀. A ti la òkè ìṣòro tó ga jùlọ kọjá, ká máa jẹ ìgbádùn ló kù báyìí. Bákan náà ni Ààrẹ Tinubu rọ gbogbo àwọn olóṣèlú ìpínlẹ̀ náà pé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ náà kí èròǹgbà gidi rẹ̀ lè wá sí ìmúṣẹ láìpẹ́ yìí. Ó ní àsìkò òṣèlú ìtanú ti kọjá, àkókò tẹ́ gbọdọ̀ wà ní ìṣọ̀kan rèé. Bẹ́ẹ̀ ni káwọn olórí tí wọ́n dìbò yàn náà ṣiṣẹ́ takuntakun láti ṣe ohun táwọn aráàlú fẹ́. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ 12 oṣù yìí ni gómìnà tuntun gba ọ̀pá àṣẹ nípínlẹ̀ Edo lẹ́yìn ọdún 8 tí Godwin Obaseki ti wà níbẹ̀. A ní rí jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó. Orúkọ tèmi ni Ọláníwájú Kẹ́misọ́lá láti iléeṣẹ́ Jígí Alára. Ẹ máa bá wa subscribe sórí ìkànnì Jígí Alára. Ó dàbọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.